ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد هذا وقف الله سبحانه وتعالى أترى الصلاة فنبوة محمد صلى الله عليه وسلم لين تسواجي انتي فشي ọ̀rọ̀ lórí tọ́pìkì tí mo kọ sórí ojú screen òun náà ni maqta'u kan tí ìkanú àwọn ọmọ ẹ̀yà al-ikhwa al-mashayikh lára àwọn al-ikhwa al-mashayikh tí àwọn náà ń kọ́ àwọn ọmọ ní kéwú táwọn náà dẹ̀ jáde níkanú àwọn jami'ati tó fi ṣọwọ́ sí mi ìpè kí ni view mi lórí nǹkan tí ìkànnà àwọn dàkátìrà ní àwùjọ wa mi báyìí tí wọ́n sọ lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú kápá zura àti asiri papọ̀ tí òjò bá ń rọ̀. Bó tiẹ̀ jẹ́ pé ọ̀rọ̀ yìí ní tí a ti sọ̀rọ̀ púpọ̀ lórí ẹ̀ ni bẹ́ẹ̀ ni dókítà tá à ń sọ yìí náà wọ́n ń sọ̀rọ̀ repeatedly lórí ẹ̀ ni tí líle dẹ̀ ń wà ń bi ọ̀rọ̀ yẹn. Líle tó wà ń bí ọ̀rọ̀ yẹn òun ni tó mú àwa náà mọ̀ sọ̀rọ̀ lórí ẹ̀ torí pé nǹkan tí yẹn bá ní conviction pẹ̀lú èèyàn ò lè jùlẹ̀ àyàfi pẹ̀lú ẹ̀rí tó ṣe wípé ó wà wíríà ìyẹn jẹ́ kan. Ìkejì òun ni wípé mas'ala yìí mas'ala khilafiyya ijtihadiyya ni kò ń ṣe mas'ala tí yẹn ó sọ pé yẹn ó lè kókó lé lórí torí pé a gbọ́dọ̀ ní àánú àwọn àwámù ká ní ọkàn wa náà tọ́rọ àwọn tó ń gbọ́ wa tán bá rí bá ṣe lè lórí ọ̀rọ̀ yìí tán dẹ̀ nífẹ̀ẹ́ wa ní ìfẹ́ tán ní sí wa yẹn ní ó jẹ́ káwọn náà lè lórí ọ̀rọ̀ yẹn. Ìjọ rẹ̀ tí ò bá máa bẹ láàrin àwọn àti àwọn ọmọ ẹ̀yà wọn míì tí àwọn rí nǹkan míì táfà míì rí àbí tán mú nǹkan míì tí afá míì rí èyí tí wọ́n fi fọwọ́ fúfú yẹ mú khìláàfù yẹn torí pé olùmọ̀kan ti lé koko lórí rẹ̀ yẹn yóò jẹ́ kí àwọn náà lé koko lórí nǹkan yẹn. Eléyìí dẹ̀ ni mushahad ní tá à ń rí láàrin àwọn ọmọ ìyá ni so lókè ìgbà tí àwọn bá ń lé lórí ẹ̀ ní àwọn ó máa ṣe kíni a máa bu omi lu kíní ẹni torí pé mas'ala yẹn kò ń ṣe mas'ala tó lè dé level yẹn, that is ọ̀rọ̀ kí a ṣe jam'u láàrin dhuhr àti asri tí òjò bá rọ̀. Naam, àwọn afẹ́sìn wọ́n pín lórí ọ̀rọ̀ yìí. Ara wọn tán gbà wípé àti ẹ̀ lè ṣe jam'u láàrin dhuhr àti asri àbí maghrib àti ṣáì gan tójò bá rọ̀. Àwọn ni àwọn alhanafiya, àwọn gbà pé tójò bá rọ̀ a lè ṣe jámù rárá láàrin dhuhr àti asri bákan náà láàrin maghrib àti ìṣá àyàfi tí ó bá jẹ́ jámù sórí lókù. òun ni ká dìlé zuri di ọwọ́ parí rẹ̀ ìgbà tá bá máa sọ pé kí asri ti wọlé àwa kí asri. ẹni tó wá ń wò wá yóò ní ó ṣe jam'u dhuri àti asri ṣùgbọ́n fi al-haqiqa salla adh-dhuhra fi waqtiha wa salla al-asra fi waqtiha illa annahu salla adh-dhuhra fi akhir waqtiha. ó kí dhuri ní àsìkò rẹ̀ ṣùgbọ́n ó kí ní parí àsìkò rẹ̀ ní bó ṣe ń kí tán ní asri wọlé. eléyìí ni wọ́n pè ní kíni al-jam'u suri. so gbogbo jamu tambalandi ṣe jamu láàrin dhuri àti asri ni àbí maghrib àti ṣáì ni
lọ́dọ̀ àwọn Hanafiya ni wọ́n á tú sí aljamu suri illa aljam'a fi Arafa waljam'a fi Muzdalifa. Àyàfi ní Arafa àti Muzdalifa nìkan ibẹ̀ làwọn Hanafiya ti juwọ́lẹ̀ pé a lè ṣe jam'u láàrin Dhuhri àti Asri. Ní Arafa a lè ṣe jam'u láàrin Maghrib àti Isha ní Muzdalifa. Ṣùgbọ́n tó bá ti yàtọ̀ sí yẹn, à ń ṣe jámù nítorí ìrìn àjò ni, nítorí àárẹ̀ ni, nítorí kíní kan ni, àwọn máa pè ní jámù asúrì. Ó jọ jámù ni ṣùgbọ́n kò ń ṣe jámù. Kò ń ṣe pé wọ́n mú ìrun kan wá sí àsìkò ìrun kejì àbọ́n ti ìrun kan lọ sí àsìkò ìrun kejì. Eléyìí àwọn Hanafiya máa sọ. Tẹ̀wádẹ́ wọn àwọn tíra wọn ìtẹ́ máa bá ń bẹ̀ yẹn. Àfẹni tó bá wo pé nínú àwọn tán já wọn Hanafiyun ni ẹni tó bá rí pé òun wà convinced pẹ̀lú position táwọn míì mú, òun ni ó sọ nǹkan míì sínú tíra tó ń bá kọ. Ìtàn fi ń ṣẹ̀rí à ń bọ̀ wá lórí ẹni. Náà lọ́dọ̀ alimam Ahmad bákan náà alimam Malik àbí ká ní mazhabi Malikiya generally, so àwọn gbà pa lè ṣe jam'u nítorí òjò. Jamu nítorí òjò láńtírì tí a lè ṣe jamu nítorí òjò láàrin Maghrib àti Isha nìkan. A lè ṣe fún Dhuhri àti Asri. So eléyìí lọ́dọ̀ àwọn Hanabila bákan náà ọ̀dọ̀ àwọn Malikiya orinlẹ̀. So ìtàwọn náà dólé lórí à ń bọ̀ wá síbẹ̀ ni. Lọ́dọ̀ al-Imam Shafi'i alayhi rahmatullah, àwọn gbà wípé a lè ṣe jam'u láàrin Dhuhri àti Asri nítorí òjò. A lè ṣe jam'u láàrin Maghrib àti Isha nítorí òjò. In tí àwọn náà dúró lé lórí à ń bọ̀ wá discussi òun náà. A dẹ̀ rí inú àwọn àfẹ́sìn àwọn tán gbà wípé kí ni a lè ṣe jam'u tí anything tó bá jẹ́ haraj bí difficulty kan bá ń bẹ, situation kan ó jẹ́ difficult situation somehow, a lè ṣe jam'u nítorí rẹ̀. So eléyìí onírà yìí Ibn al-Mundhir àtàwọn àfáàmì Ibn Taymiyyah alayhi rahmatullah àwọn náà lọ sí wíbà yìí ni. So that is kò ń ṣe torí òjò nìkan. Ó ti ẹni sìn bó tẹ̀ jẹ́ pé lẹ́yìn àwọn Hanafiya tí a sọ wípé òkè wọ́n gbà pé a lè ṣe jam'u except ní Arafa àti Muzdalifa. Lọ́dọ̀ wọn a lè ṣe jam'u nítorí ìrìn àjò. Hadith bá ní ṣe pẹ̀lú jam'u tàbá mú wá wọn ní jam'u suri ni. So àwọn àfáà tá ń sọ wọ̀nyí àwọn gbà a lè ṣe jam'u nítorí ìrìn àjò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n táwọn fi sọ ní pé òkè tí haraju bá tiẹ̀ ti wà, tí haraju bá wà, ìyẹn Ibn al-Mundhir àtàwọn àfáà mi, so eléyìí náà à sọ̀rọ̀ lórí rẹ̀. Náà ká wá lọ síbi àwọn hadithi tí ó wà nílẹ̀ lórí ọ̀rọ̀ yìí. Àkọ́kọ́, àwọn Hanafiya táwọn gbà wípé a lè ṣe jam'u àfi jam'u suri lẹ́yìn tá bá ṣe ní Arafa àti Muzdalifa tí ó jẹ́ jam'u haqiqi ni. Wọ́n sọ gẹ́gẹ́ bí ìtàn fi ṣẹ̀rí hadithi tí Jabir bin Zaid tí a mọ̀ sí Abu Sha'tha tó gbà wá láti ọ̀dọ̀ Abdullah bin Abbas radiyallahu anhuma. Jabir bin Zaid Abu Sha'tha ó ní sami'tu ibn Abbas mo gbọ́ Abdullah bin Abbas radiyallahu anhuma kọ́lọ̀ bá yọ́nú sí wọn àti bàbá rẹ̀. Qal ó sọ yí pé sallaytu ma'a rasulillahi sallallahu alayhi wa sallam thamaniyan jami'an ó ní mo kí rákà mẹ́jọ. Abdullah bin Abbas ó ní mo kí rákà mẹ́jọ pẹ̀lú Ànábì sallallahu alayhi wa sallam wa sab'an jami'an mo dẹ̀ kí rákà méje
papọ̀ pẹ̀lú Ànábì sallallahu alaihi wasallam that is ó ṣe jámù láàrin dhuhr àti asri ó dẹ̀ ṣe jámù láàrin maghrib àti isha. Jabir bin Zayd Abu Sha'tha ó ní qultu ẹni tí ó gbà lọ́dọ̀ Jabir ni so ó wá ní mo ní Abu Sha'tha ìrẹ́ Abu Sha'tha ìyẹn Jabir bin Zayd Amru tó gbà lọ́dọ̀ rẹ̀ ní adhunnu akhara dhuhra ó ní tẹ́ ń sọ yìí mo rò pé nǹkan tí Ànábì sallallahu alaihi wasallam ṣe ó ní akhara dhuhra ó dìlé dhuhr wa ajjala al-asra bó ṣe wá kí dhuhr tán asri wọlé ó wá kí asri lẹ́sẹ̀kẹsẹ̀ wa ajjala al-isha isha ó ṣe kíni ó tètè kí wa akhara al-maghrib ó dìlé maghrib qal Abu Sha'tha sọ fún pé wa ana adhunnu bó ṣe rò èmi náà rò bẹ́ẹ̀ Abu Sha'tha ní nǹkan tí Amru òun náà ṣe kíni òun náà rò bẹ́ẹ̀. So ibi tí àwọn Hanafiya tán ti mú aljamu suri òun lélẹ́yìí. So hadith ìpá Ànábì sallallahu alaihi wasallam ṣe jamu bayna dhuhr wal asri ó ṣe jamu bayna al-maghrib wa isha àwọn tú sí pé kíni jamu suri ni based lórí nǹkan tí Jabir Abu Sha'tha tó lóun náà rò pé n tó ṣẹlẹ̀ nìyẹn so eléyìí ìyẹn Amr bin Dinar gẹ́gẹ́ bí ó ṣe gbà wá tó lóun rò bẹ́ẹ̀ náà wọ́n látọ̀dọ̀ Amr bin Dinar bákan náà eléyìí tá a máa ń sọ Bukhari àtàwọn tír hadithi mi látọ̀dọ̀ Amr bin Dinar bákan náà láti ọ̀dọ̀ Jabir bin Zayd ní Abu Sha'tha bákan náà àni bin Abbas látọ̀dọ̀ Abdullah bin Abbas anna nabiyya sallallahu alaihi wasallam salla bil madinati 87 wọ́n ní Ànábì sallallahu alaihi wasallam ní Madina ó kí rákà méje ó dẹ̀ tún kí rákà mẹ́jọ adh-dhuhra wal asra wal maghriba wal isha. Faqala Ayyub so Amru bin Dinar ó wá ní Ayyub Sikhtiyani ìkàlára àwọn àgbàfà aládìsí ó ní ó wá ń sọ wípé la'allahu fi laylatin matira ó dàbí pé kí ni òjò rọ̀ ní òru yẹn qala asa that is Jabir bin Zayd ló sọ pé ó possible so Ayyub Sikhtiyani òun sọ nígbàtí Abu Sha'tha tó narẹ́tì wípé kí ni Ànábì sallallahu alaihi wasallam ṣe jamu bayna zuhr wal asri maghrib àti isha Abu Sha'tha ó narẹ́tì ẹ̀tàn Ayyub Sikhtiyani òun sọ wípé ó dà pé lálẹ́ tí òjò rọ̀ ni òun náà ní la'alla aw asa ó súnmọ́ kó ṣe pé lálẹ́ tó òjò rọ̀ ni. Amr bin Dinar òun ní tó ń sọ fún Abu Sha'tha òun ni pé ó dàbẹ̀ ni kó dìlé zuri ni ó wá kí ní parí àsìkò rẹ̀ ó wá tètè mú asiri wá ó dìlé maghrib ó kí ní parí àsìkò tó wá tètè mú kí ní isha wá Abu Sha'tha ní Jabir bin Zayd ó tún sọ pé ó possible azunnu èmi náà rí bẹ́ẹ̀ èmi náà rò bẹ́ẹ̀ so tó túmọ̀ sí pé lọ́dọ̀ Abu Sha'tha gan fún rẹ̀ ò ṣe kí ni òun gan fún rẹ̀ ní kò jazama pé léyìí gangan ni òun náà ń rò bẹ́ẹ̀ ni ṣùgbọ́n àwọn Hanafiya àwọn lò tó ní jamu suri yẹn kó dìlé magribu tí àsìkò ìṣá ìfi wọlé that is ó dìlé rẹ̀ di ìparí àsìkò rẹ̀ ó wá kí àsìkò ìṣá wa wọlé ńgbà ó dìlé zuri di ìparí àsìkò rẹ̀ so àsìkò wa wọlé ó wá kí àwọn Hanafiya fi ìyẹn ṣe kí ni ẹ̀rí so gbogbo bá ti rí àdìsí pa náà bí ṣe jamu bayna zuhr wal asri ni nǹkan kan wá ní jamu suri hatta fi safar ó bá jọ rìnrìn àjò ní jamu suri làwọn máa ń tú sí lẹ́yìn títí Arafa àti Muzdalifa ṣùgbọ́n lórí ọ̀rọ̀ ti tòjò tá ń sọ yìí so àwọn Malikiya wọ́n lo àwọn Malikiya generally mo sọ sí kó ṣe mọ́ Maliki
nìkan mò ń sọ àwọn Malikiya generally so wọ́n á lo hadithi ipe fi laylatin matira so ló jẹ́ pé lára nǹkan tó wá so òun ni lára nǹkan tó máa ń lò gẹ́gẹ́ bí ẹ̀rí so ipe Imam Malik Abdullah bin Umar radiyallahu anhu so a máa ṣe jam'u láàrin Maghrib àti Isha tí àwọn olórí tán bá ṣe jamu eléyìí bẹnu mọ́ ọ̀tọ̀ Imam Malik Abdullah bin Umar a máa ṣe jamu pẹ̀lú àwọn olórí tán bá ṣe jamu láàrin Maghrib àti Isha tí òjò bá rọ̀ wọ́n máa ṣe kíni wọ́n máa ṣe jamu láàrin Maghrib àti Isha so Abdullah bin Umar dẹ̀ ṣe jamu pẹ̀lú wọn léyìí lára wọn kan tí àwọn Malikiya máa lò náà Imam Maliki mú wá nínú Muwatta wọn náà tabatún wá ní ká lọ sínú Muwatta Imam Maliki náà tàbá ní Muwatta tàbá ṣe ń sìn hadithi jamu bayna zuhr wal asri tí Abdullah bin Abbas gbà wáyìí àti Maghrib àti Isha kágbọ́n kan tí Imam Malik alayhi rahmatullah in tó ń bẹnu Muwatta wọn so eléyìí láti ọ̀dọ̀ Sa'id bin Jubair ana Abdullah bin Abbas láti ọ̀dọ̀ Abdullah bin Abbas tekantaka láti ọ̀dọ̀ Abu Sha'sa èyí tí Amr bin Dinar gbà wá pẹ̀lú dídásí tí Ayub Sakhtiyani náà dásí so eléyìí ní sí láti ọ̀dọ̀ Abdullah bin Abbas tó ń bẹnu Muwatta Imam Malik lápẹjúwe so láti ọ̀dọ̀ Abdullah bin Abbas radiyallahu anhuma so ṣùgbọ́n ta ló gba látọ̀dọ̀ rẹ̀ Sa'id bin Jubair an Abdullah bin Abbas annahu qala wọn Abdullah bin Abbas sọ pé salla Rasulullah sallallahu alaihi wasallam adh-dhuhra wal asr anabi sallallahu alaihi wasallam kí zuri àti asr jami'an ó kí pọ̀ wal maghrib wal isha jami'an ó kí maghrib àti isha pọ̀ fi ghayri khawfin wala safar fi ghayri khawfin wala safar so kò sí khawf kò ń ṣe pé wọ́n ń bẹ nínú bẹ̀rù wala safar kò lè kí ń ṣe pé kíni wọ́n ń bẹ lórí ìrìn àjò kò ń ṣe pé wọ́n ń bẹ lórí ìrìn àjò ṣáà pé títí Jabir bin Zayd Abu Sha'tha so wọ́n kàn sọ ipọ́n ṣe jámù láàrin Maghrib àti Isha Zuhr àti Asri kí ni reason so olóhun ẹniyẹ sọ fún pé bóyá torí pé kíni ó dìlé Zuhr di ìparí àsìkò rẹ̀ ó wá kí gbà tí ó fi kí tán Asri wọlé ó mú ó ní kíni ana adhunnu ìbínú ọ̀rọ̀ bẹ́ẹ̀ ni ìgbà tí Ayub Sakhtiyani ó sọ ti tiẹ̀ náà pé òun wò pé alẹ́ tó ṣe yẹn òjò rọ̀ ó ní àṣà ó súnmọ́ náà ṣùgbọ́n níbi tí Sa'id bin Jubair yìí nísìn so Abdullah bin Abbas sọ ó fi ọ̀rọ̀ kan lékún òun náà ni fi ghayri khawfin wala safar kò sí bẹ̀rù bẹ́ẹ̀ ni kò sí ìrìn àjò kò sí bẹ̀rù kò sí ìrìn àjò kí wá ní kí ni tó torí ẹ̀ ṣe qala Malik so Ubaydullah bin Yahya al-Laythi níbi ẹgbàwá àti bàbá ẹ̀ sọ wípé kí ni Imamu Malik sọ wípé ura dhalika kana fi matar ura dhalika kana fi matar ibi àtorí òjò ni bí a kí ni torí òjò òun ló fi ṣe ó ṣe jamu bayna adh-dhuhri wal asri àti Maghrib wal isha so Imam Malik wá sọ pé ó ní fi ghayri khawfin wala safar kò ń ṣe pé bẹ̀rù wà kò ń ṣe pé òjò wà kí wá ló wà Imam Malik sọ pé kí ni ura dhalika kana fi matar mo rò pé torí òjò ni ṣé títí Maghrib àti Isha ìlànà ìfẹ́ sí àbí méjèèjì so ọ̀rọ̀ Imam Malik tànà wà lá méjèèjì wúrọ̀ dhalika kana fi matar torí pé in tó wá òun ni pé kí ni salla Rasulullah sallallahu alaihi wasallam adh-dhuhra wal asra jami'an wal maghriba wal isha jami'an fi ghayri khawfin wala safar Ànábì kí Maghrib àti Isha
zuri àti asri papọ̀, that is ó kí zuri àti asri papọ̀, ó dẹ̀ kí maghrib àti ṣáì papọ̀ fi ghairi khawfin wala safar, láì sí khawf, kò sí bẹ̀rù, wala safar, kò sí sábà, kí wá ló ń bẹ. Imam Malik ní ura dhalika kana fi matar. So ó túmọ̀ sí pé ọ̀rọ̀ Imam Malik tó ń bẹnu mọ́ àtọ̀wọn gangan yìí nìyí, àwọn èèyàn lè lò ó wípé torí òjò ní gẹ́bí Imam Malik ṣe sọ. Torí ẹgbà tí Abul Walid al-Baji nínú al-Muntaqa tí wọ́n fẹ́ ṣe ṣárí, wọ́n ní bó ti ẹ̀jẹ́ pé wọ́n gbà lọ́dọ̀ Imam Malik kan kárí kan ṣe jámù láàrin zuhr àti asri, torí wípé torí àsìkò ni mi bá kà jáde, torí wípé ìtẹ́ni tó fi wà ń bi iṣẹ́ tó ṣe pé tójò bá rọ̀ yóò ṣe padà ṣiṣẹ́ rẹ̀ ní, kò ní lòun fi iṣẹ́ ìhun lẹ̀ nítorí pójò rọ̀. So bó ni ó ṣe wá fi ìhun lẹ̀ ní àsìkò gbà yẹn, pé torí ẹ̀yọ́ ni Imam Malik ìpọn kàríà rẹ̀ gẹ́gẹ́ bí al-Mudawwana bí àwọn ṣe gbé wá ní. So ọ̀rọ̀ bí táwọn Malikiya ti sọ wípé ká má ṣe jámù láàrin zuhr àti asri nítorí òjò, in tó ń bẹ nínú al-Mudawwana bákan náà tí àwọn mínú Malikiya tí wọ́n sọ òun ló bí nǹkan ẹ̀. Tabanika that is not fit sọ̀rọ̀ Imam Malik alayhi rahmat, ṣùgbọ́n tabani kó wà káwọn tó ń bẹnu Muwatta Imam Malik gangan, wọ́n ní ura dhalika kana fi matar. Mo rò pé inú òjò ní nǹkan yẹn. Àwọn kan máa rẹ̀ wà nísìn tá bá wo àwùjọ wa bíbá yín sìn kákáwọ́ mọ́yà tá a bá ń kírun, àwọn bàbá wa sábà máa ń takò tí ó bá ṣe pé nǹkan yẹn ṣe ń ṣe kí ni, ó ṣe ń rọ̀ ń sìn ni. Torí pé tá bá padà sínú bí al-Mudawwana ń kó mọ́ra wọn ní, wọ́n ní Imam Malik dáwọ́lẹ̀ kírun. Ṣùgbọ́n tá bá wọnú Muwatta Imam Malik gangan fúnra wọn ní, hadithi Sahl bin Sa'd as-Sa'idi wọ́n gbà wá, kana an-nasu yumarun an yada'a ar-rajulu al-yada al-yumna ala zira'i al-yusra fi salah. Kana an-nas yumarun an yada'a الرجل أن يضع الرجل اليد اليمنى على ذراع اليسرى. انت ما باوين láṣẹ, that is lásìkò Ànábì sallallahu alaihi wasallam ó ní kí èyàn gbé ọwọ́ ọ̀tún lórí ọwọ́ òsì fi sọ́lá. Torí ẹ̀ ló jẹ́ káwọn Malikiya gan pín ara wọn míì tó ṣe kí wọ́n lọ síbi pé káká ọmọ yà, àwọn míì lọ síbi tó ń bẹ nínú al-Mudawwana. So bákan náà tá a bá ní ká wo in tó ń bẹnu mọ́ àtọ̀ Imam Malik ni, ó ní ura dhalika kana fi matar. Imam Malik ni mo rò pé léyìí nínú òjò ní sábàbí, láì ṣe tẹ̀fríkù láàrin zuhr àti asri ni àbí maghrib àti isha. Náà mo ní kọ́mẹ́ǹtì tí Abul Walid al-Baji àtàwọn míì náà tán kọ́mẹ́ǹtì lórí ẹni pé bóyá wípé tamanika lọ pẹ̀lú tó ń bẹ nínú àwọn tí àwọn Malikiya míì, wọ́n ní Imam Malik kárí ààrẹ, wọ́n ní Imam Malik kárí ààrẹ. So ìyẹn jẹ́ ìkan. Náà ẹ wá jẹ́ ká lọ sínú al-Ummu Imam Shafi'i, al-Ummu Imam Shafi'i alayhi rahmatullah, kọ́lọ́n bá kí ó bá wa ṣàlékún kẹ́ fún wọn ní kọ́lọ́n bá kó bá wa kẹ́ wọn. wọ́n ní babul jam'i bayna dhuhr wal asri wal maghrib wal isha. chapter yìí ni wọ́n mú wá ní abẹ́ ibi tán pè ní khilaful imam Malik wa Shafi'i, khilaful imam Malik wa Shafi'i. al-Ummu Imam Shafi'i mú ká ẹ̀, ṣùgbọ́n nínú al-Ummu wọn ó ní chapter kan tí wọ́n pè ní kíni, babu khilaf al-imam Malik wa Shafi'i, ibi tí Imam Malik àti Shafi'i ti disagree, ibi tí Imam Malik àti Imam Shafi'i ti disagree. So àwọn àfáà ní ìgbà tí Imam Shafi'i tán dé Egypt, so wọ́n rí àwọn Malikiya kan tó ṣe wípé wọ́n ní ta'assubu bákanbákan fún àwọn nǹkan tí Imam Malik bá sọ. So débi pé nǹkan yẹn ní bí ìgbà tó ṣe wípé wọ́n lè fẹ́ fi ọ̀rọ̀ yẹn gbá díìsì dànù àbí gbá àwọn àsáàrù mi dànù. So ibẹ̀ yẹn Imam Shafi'i wọ́n ní láti kọ àwọn nǹkan mi tó ṣe pé kí ni wọ́n ti khalafa
Imam Malik ni Imam Shafi bí tán ti khalafa Imam Malik bí àwọn kan mí ni. So abẹ́ la máa ti rí eléyìí babul jam'i bayna adh-dhuhri wal asr wal maghrib wal isha chapter lórí ìṣe jamu láàrin dhuhr àti asri àti maghrib àti isha. قال الشافعي رحمه الله أخبرنا مالك عن أبي الزبير المكي عن سعيد بن جبير عن ابن عباس قال صلى رسول صلى الله عليه وسلم الظهر والعصر جميعا والمغرب والعشاء جميعا في غير خوف ولا سفر. Imam Shafi'i ní Malik wọ́n ṣe kíni wọ́n narrate fáwọn láti ọ̀dọ̀ Abu Zubair al-Makki láti ọ̀dọ̀ Sa'id bin Jubair láti ọ̀dọ̀ Abdullah bin Abbas ìyẹn àdífì tí mo tó ń bẹnu mọ́ àtọ̀ Imam Malik yẹn náà صلى رسول الله الظهر والعصر جميعا والمغرب والعشاء جميعا أنا مشي جامو لاني ظهر أتي عصر مغرب أتي عشاء في غير خوف ولا سفر كون شيء يبرون به ودين شيء يعجون به. قال مالك سوى ورى ذلك في مطر موليرو بي توريو جوني. قال الشافعي الإمام الشافعي واني فزعمتم أي مالكية إن كلموا أن رسول الله صلى الله عليه وسلم جمع بالمدينة الظهر والعصر والمغرب والعشاء وش جمعوا لان الظهر أتي عصر المغرب أتي عشاء ولم يكن له وجه عندكم إلا أن ذلك في مطر. That is ربا شفات جلسوا كيني مطرني that is قادي مام مالك يشيسو. ثم زعمتم أنتم أنكم تجمعون بين المغرب والعشاء بالمدينة هذا كلام كيني يعني جمعوا láàrin maghrib àti isha ní Madina wa kulli baladin jami bákan náà ní gbogbo ìlú wala tajma'una bayna adh-dhuhr wal asri fi al-matar ṣùgbọ́n ní ṣe jamu láàrin dhuhr àti asri tó jò bá rọ̀. ẹ̀dẹ̀ tún sọ ipé àsìsì mọ́ Málíkì sọ pé kí ní ura dhalika fi matar. qala Shafi'i rahimahullah وإنما ذهب الناس في هذا مذاهب أو يلا position لوري لي فمنهم من قال بأنه أن تسرق جامع بالمدينة أنا بشي جاموني مدينة توصية على أمته láti lè fi gba àwọn ìjọ rẹ̀ láyé kó má mú nǹkan lè kókó fún wọn لئلا يحرج منهم أحدا إن جامع بحال láti mọ́ kó anybody nínú wọn sínú haraj tó wá fi lè ṣe jámù. وليس لأحد أن يتأول في الحديث ما ليس فيه كتوفين كان كلهم فاش تأويل حديث يعني انت حديث يعني كو صو كان كلهم فسو. وقالت فرقة that is not fully generally by أراد أن لا يحرج أمته نعم كنتو تسواجو كنكا area بتي àwọn tán sọ yẹn gẹ́gẹ́ bí sọ pé Ibn al-Munzir wọ́n sọ nǹkan yẹn then àwọn tán sọ kí ni nǹkan tí wọ́n gbára lé kí nǹkan yẹn jáde ni so in tí wọ́n gbára lé ni tán fi sọ nǹkan tí wọ́n sọ yẹn. tabalọ́nu Sahih Muslim hadith Abdullah ibn Abbas kan náà ni o ṣùgbọ́n eléyìí sorry hadith Abdullah ibn Abbas kan náà tí نعم حديث عبد الله بن عباس كناني لين صحيح مسلم so وني وحدثنا أحمد بن يونس وعن بن سلام جميعا عن زهير قال ابن يونس حدثنا زهير حدثنا أبو زبير المكي عن سعيد بن جبير لا تدو سعيد بن جبير تيمام مالكي تنبع تي أدو ورولا تدو تتونا لا تدو عبد الله بن عباس رضي الله عنهما قال صلى رسول الله صلى الله عليه وسلم الظهر والعصر جميعا بالمدينة. النبي صلى الله عليه وسلم أوكي الظهر أتي عصري باقبو ني مدينة في غير خوف ولا سفر كسي خوف كسي سفر. قال أبو زبير المكواني فسألت سعيدا ما بيلو سعيد بن جبير أبو زبير المكي وني فسألت سعيدا ما بيلو سعيد بن جبير لما فعل ذلك
kí ló fi jámù láàrin zuri àti asri faqal Sa'id bin Jubair ní sa'altu ibn Abbas kama sa'altani mo bèèrè Abdullah bin Abbas gẹ́gẹ́ bó ṣe bi mí faqala arada alla yuhrija ahadan min ummati ó ní kò fẹ́ kó anybody inú umma rẹ̀ sínú haraj, that is inú difficult situation. má ṣe padà kọ ọ̀rọ̀ Ibn al-Munzir jáde lórí hadith yìí. ó ṣe jámù láàrin dhuri àti kíni àti asri, ó ṣe jámù láàrin zuri àti asri. so ẹgbàwá Sa'id bin Jubair láti ọ̀dọ̀ Abdullah bin Abbas, tí Abu Zubair al-Makki gbà láti ọ̀dọ̀ Sa'id bin Jubair. so kí ni reason yẹn? ó ní arada alla yuhrija ummata, kò fẹ́ kó wọn sínú inú dàmú. so Abdullah bin Abbas gangan ìgbà tó ń gbogbo sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yẹn ni arada alla yuhrija ummata, kò fẹ́ kó umma rẹ̀ sínú haraj, kò fẹ́ kó wọn sínú dàmú. òun ni tó ṣe. so ló jẹ́ pé Abdullah bin Abbas gangan fún rẹ̀ ní gẹ́gẹ́ bí al-Imam Muslim ṣe gbà wá náà. so níbi hadithi Abdullah bin Shaqiq al-Uqayli, ìkan lára àwọn tabi'un. so قال أصبح خطبنا ابن عباس يوما بعد العصر. عبد الله بن عباس باوا صار لجو كان لين عصري حتى غربت الشمس تي أو في وبدت النجوم أو يراوتي وجعل الناس يقولون الصلاة الصلاة أو يبرس نقبروا يجاكرون. قال فجاءه رجل من بني تميم لا يفتر ولا ينثني. ọkùnrin kan náà Banu Tamim ó bá ṣe kíni ó lọ bá Abdullah bin Abbas tó ṣe pé ààrẹ ò gbé mọ́ntí ẹ̀. as-salah as-salah ẹjá kírun. faqala ibn Abbas, Abdullah bin Abbas wá ní atu'allimuni bis-sunnah, ṣé o fẹ́ kọ́ mi ní sunnah ni? la umma lak, ṣí ẹ. thumma qala, lẹ́yìn Abdullah bin Abbas wá sọ pé ra'aytu Rasulallahi sallallahu alaihi wasallam jama'a bayna adh-dhuhri wal-'asr wal-maghrib wal-isha. Muri Ànábì sallallahu alaihi wasallam tó ṣe jamu láàrin dhuhr àti asri àti maghrib àti isha. Qala Abdullah bin Shaqiq, Abdullah bin Shaqiq al-Ukayli ó wá ní fahaka fi sadri min dhalika shay. in tó sọ yẹn Abdullah bin Shaqiq al-Ukayli ó ní nǹkan tí Abdullah bin Abbas sọ yẹn, that is òun wà ń bẹ̀, ó ní nǹkan tó sọ yẹn ní ọkàn òun ò gbé. fa ataitu Aba Hurayra, ma lọ bá Abu Hurayra, fasaltuhu, ma bèèrè lọ ṣé tòótọ́ nípa Ànábì sallallahu alaihi wasallam ní ó ṣe jámù láàrin zuri àti asri, maghrib àti isha. fasaddaqa maqalata, Abu Hurayra wá ṣe kíni, ó kọ̀nfàmù nǹkan tí Abdullah bin Abbas sọ. Abdullah bin Abbas tí nǹkan ṣẹlẹ̀ sí gangan, in tí òun gangan sọ òun ni pé kíni arada alla yuhrija ummata. Náà tá bá padà síbi ọ̀rọ̀ Abu Sha'tha, ìgbà tí Amru bin Dinar sọ wípé ṣé fíìl pé nǹkan tó torí ẹ̀ ṣe o ní pé ọ̀nà tó fi gbà ṣe o ní pé ó akhara dhuhr, ó wá ṣe kíni, ó ajala asri, bákan náà ó akhara maghrib, ó ajala isha. ó dẹ̀ ní adhunnuhu, mo rò pé bẹ́ẹ̀ ló ṣe ṣe, mo rò pé kíni bẹ́ẹ̀ ló ṣe ṣe. Then bákan náà tí a bá wo títí Ayyub Sikhtiyani tó ń sọ fún Abu Sha'tha náà pé la'allahu fi laylatin matira, ó ṣe ṣe kó ṣe pé torí lálẹ́ tó jò rọ̀ ni, ó ní kíni asa, ó ṣe ṣe bẹ́ẹ̀. ìyẹn Abu Sha'tha ń sọ fún kíni Ayyub Sikhtiyani. bákan náà Amru bin Dinar ó sọ títí pé bóyá ó ṣe sọ Abu Sha'tha gan ó ṣe kíni kò mú kan dání ń bẹ́, asa adhunnuhu bó ṣe sọ nìyẹn. Imamu Maliki gangan fúnra wọn sọ pé kíni wúrọ̀ dhalika kana fi matar, mo rò pé torí òjò ni, àwọn ò restricted sí kíni magribu. so tẹ́rẹ Imamu Shafi'i alayhi rahmatullah, so on sọ níbí báyìí wípé àwọn èèyàn ní madhabi oríṣiríṣi níbẹ̀ lórí eléyìí.
فمنهم من قال بينو انت سو pé جمع بالمدينة توسعة على أمتي ó ṣe jámù ní Madina láti lè jẹ́ kí nǹkan rọrùn kó dẹ̀ kó fẹ̀ fáwọn àjọ rẹ̀ لئلا يحرج منهم أحدا إن جمع بحال láti má kó anybody nínú wọn sínú haraju tí situation bá wà rántí pé kó ṣe jámù وليس لأحد أن يتأول في الحديث ما ليس فيه in tí ó sì bí hadith yẹn èèyàn kan ò lè ṣe kí ni kò lè restrict rẹ̀ وقالت فرقة àwọn kan sọ wípé kí ni نواهن هذا الحديث عاشكني عكو يبول باديثي لأن النبي صلى الله عليه وسلم وقت المواقيت في الصلاة توري بكني النبي صلى الله عليه وسلم تفي أسيكو سير زوري لاسيكو تي عصر لاسيكو تي شاء لاسيكو تي مغرب لاسيكو تي أصبع لاسيكو تي فكان هذا خلافا لما رواه من أمر المواقيت إليه تكون تامني بأسيكونو so حديثي يعني حديثي كوش جامو يعني أو هنري أصو قادسي توليني فردوا أن يجمع أحد في الحضر في مطر أو غيره so wọ́n gbádànù pé kéèyàn kan ló ṣe jámù nílé ní àbí lájò ní أحد في الحضر kéèyàn sọ pé wọ́n ṣe jámù ní ilé في مطر أو غيره bóyá òjò rọ̀ ní àbí nǹkan mi so wọ́n gbà wọlé tí yàn bá ń bẹ nínú ìlú kó ló ń fẹ́ ṣe jámù bí a torí òjò àbí torí kò ń ṣe no wọ́n ní agbìyànjú ti lásìkò so hadith yẹn lọ́dọ̀ ti wọ́n gbà wọlé ọ̀rọ̀ Imam Shafi'i lanka yóò wamtana'u min tathbiti wọ́n hadith yẹn kò ṣe kíni wọ́n kọ̀ láti fi rinlẹ̀ wa qalu khalafahu ma huwa aqwa minhu wọ́n ní tó wà stronger jù lọ ó khalafa rẹ̀ àti Maghrib àti Ṣáì àwọn kan ò ṣe kíni wọ́n gbà wọlé kódà kó mọ́ jójó kó jẹ́ nǹkan mi ó ti nísìn wọ́n gbà wọlé wa qalu law thabbatnahu lazimana mithlu qawli man qala yujma so taba fi lè fi rinlẹ̀ in tí ẹni tó sọ pọ́n lè ṣe jámù ní in tó sọ lásọ lè ana laysa fil hadithi dhikru matar wala ghayri so nínú hadith yẹn kò sí pé kí ni torí òjò ni àbí torí nǹkan mi bal qad qala ba'du man hamala al hadith ẹlòmí nínú àwọn tó ṣe wípé wọ́n gbé hadith yẹn wọ́n gbé lọ sórí pé kí ni ìpé àrádà ńlá tó rajá ummatuhu Ànábì sallallahu alaihi wasallam kò fẹ́ kí wọ́n kó ìdàmú bá umma wọn ni qala Shafi'i rahimahullah Imam Shafi'i tún sọ wọ́n ní fadhhabtum wa man dhahaba madhhabakum al-madhhab alladhi wasaftu min al-ihtijaj fi al-jami' fi al-matar so wọ́n ní tí mo describe ń pọ̀ ọ̀rọ̀ palẹ̀ sí jámù níbi mọ́tọ̀rù òun níbi tẹ́ lọ àwọn míì náà lọ pẹ̀lú yín wara anna wajha al-hadith wal-jamu fi al-matar wọ́n dẹ̀ rí pé kí ni ọ̀nà tá a lè lára ọ̀nà tí a lè fi tó hadith yẹn òun ní ká ní jamu fi al-matar ni thumma khalaftumuhu fi al-jamu fi adh-dhuhr wal-'asr fi al-matar ẹ ti sọ pé gẹ́gẹ́ bí Imam Malik sọ pé kí ni uro annahu kana fi matar Imam Malik sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n ìtẹ̀yìn Maliki à ń ṣe ń sin ẹni pé ẹ ń yọ zuri àti asiri kúrò ń bẹ́ ètò bá fi lè mú ìtú wípé fil matar ni ó ti ẹni sìn kò yẹ kẹ́ yọ zuri àti asiri kúrò ń bẹ́ ara'aytum in qala lakum qa'ilun tí ẹ̀kan náà bá sọ fún yín pé bal najma'u bayna adh-dhuhr wal 'asr fil matar hadith yẹn àwa náà fẹ́ tú ipe a ṣe jámù láàrin zuri àti asiri níbi matar wala najma'u bayna al-maghrib wal 'isha fil matar ṣùgbọ́n ní ṣe jámù láàrin maghrib àti isha níbi òjò هل الحجة عليه إلا أن الحديث إذا كانت فيه الحجة لم يجوز أن يؤخذ ببعض دون بعض انت ما في كانتار ناني بي بولو شفاء مو أقبا كان حديثي كما مو أقبا كجي انت ما في لمو شيء إجادة الجمع بين الظهر والعصر في المطر ويقول شيء إجازة كني الجمع بين المغرب والإشاء في المطر انت ما صفوني ìyẹn tẹ́ bá ní ká wo hadith yẹn tẹ́yìn bá lo hadith yẹn tẹ́ bá sọ pé kí ni alẹ́ nìkan ni ó túmọ̀ sí gẹ́gẹ́ bí Ayyub Sikhtiyani sọ pé kí ni la'allahu fi laylatin matira tí Abu Sha'tha sọ pé kí ni asa so tẹ́ bá tú sí pé alẹ́ ni ẹlòmínà ó ma sọ pé kí ni
hadith yẹn ni jamu ló sọ jamu bẹ́ẹ̀nà dhur wal asr maghrib wal isha ló sọ kó dárúkọ òjò tẹ́yìn bá fi lọ á pé òjò sí wáyé tẹ́ máa sọ pé òjò alẹ́ ni tóun bá sọ pé òkè òjò ọ̀sán lòun fẹ́ mú ń kọ́ èyí máa sọ ìtẹ́yìn máa sọ fún ni pé no kó má restrict ẹ̀ sójú ọ̀sán òun náà ní kẹ́ má restrict ẹ̀ sí kí ni òjò alẹ́ fakadhalika hiya ala man qala yujma bayna al-maghrib wal isha wala yujma bayna adh-dhuhr wal asr wọ́n ní the same thing náà ni a sọ fún ẹni yẹn ẹni tó sọ pé maghrib àti isha la máa fi ṣe jámù a ní ṣe jámù láàrin zuhr àti asri qala Shafi'i wa qalla so Imam Shafi'i sọ wípé ẹ̀yin ará bí wa qallama najid lakum qawlan yasih ohun ká tó rọrọ̀ tó ṣe pé yóò lálàáfíà lọ́dọ̀ yín wallahu al-musta'an ara'aytum idha rawaytum an nabi sallallahu alaihi wasallam annahu jama'a bayna adh-dhuhr wal 'asr wal maghrib wal isha ẹ sọ fún mi tó bá ṣe wípé kíni ẹ gbà wá pé anabi sallallahu alaihi wasallam ṣe jamu bayna adh-dhuhr wal 'asr wal maghrib wal isha fahtajajtum على من خالفكم بهذا الحديث الجامع بين المغرب والعشاء èyí wá ṣe kíni ẹ lò gẹ́gẹ́ bí evidence lórí ẹni tó khalafa yín ẹ lọ síbi pé kíni maghrib àti isha hal ta'udduna an yakuna lakum bihadha hujja ṣe evidence lélẹ̀ fa in kana lakum bi hujja fa alaykum fi hujja fi tarkikum al-jam' bayna zuhr wal-'asr tí lè bá jẹ́ evidence fún evidence náà ló jẹ́ against yín náà nípa pé kíni ẹ ṣe zuhr àti asri وإن لم تكن لكم بهذا حجة على من خالفكم فلا تجمع بين الظهر ولا عصر ولا مغرب ولا عشاء so tẹ́wọ́n máa lo kíní ẹ̀fẹ̀gọ́ kó má ṣe jámù rárá ni láàrin zuhr àti asr maghrib àti isha nítorí òjò لا يجوز غير هذا وأنتم خارجون من الحديث ومن معاني مذاهب أهل العلم كلها والله المستعان أو رأيتم إن رويتم جامع في السفر لو قال قائل كما قلتم أجمع بين المغرب والعشاء لأن أكثر الأحاديث جاءت فيه ولا أجمع بين الظهر والعصر لأنهما في النهار so dé ìparí nǹkan tí Imam Shafi'i tí wọ́n sọ so ọ̀rọ̀ yìí ni kò ń ṣe ọ̀rọ̀ tuntun mo gbọ́ tí dókítà tó wà involve bí ọ̀rọ̀ yìí tán sọ ń gbà kan pa àwọn kan náà àwọn ànábì ọ̀rọ̀ Imam Shafi'i là ń ṣe láǹkà yìí ṣé nísìn ìtẹ̀yàn máa gbé kalẹ̀ nítorí pé èèyàn kan sọ̀rọ̀ àwa ni ẹ mọ́ sọ̀rọ̀ torí pé èèyàn kan ti sọ̀rọ̀ wallahi hadha khatun jasim a ní torí pé èèyàn kan sọ̀rọ̀ anybody gbọ́rọ̀ sọ̀rọ̀ ní ìlú mọ́ níta ti wà lórí ẹni téèyàn ti mọ̀ tipẹ́tipẹ́ so àwa ní torí pé èèyàn kan wá ń sìn ó sọ̀rọ̀ so àwọn kan jòkó síwájú wọn gbọ́rọ̀ ni àwọn tó gbọ́rọ̀ wájú wọn ẹni wọ́n kà tọ́ àwọn èèyàn wọ́n kà tọ́ àwọn àfáà tó ṣe pé wọ́n ti kọ́ wọn tẹ́lẹ̀ ẹlòmí akáwò bí ẹni pé èèyàn lè ní bóòlì yóò ṣe ní lè lórí nǹkan báyìí ni ayé sì ń tẹ̀lé sọ lórí mas'ala tó wà ń lẹ̀ ní wípé kí n ráàyè tèmi ní eléyìí ráàyè sawab yahtamilu al-khata ayé sì ń tẹ̀lé sọ nìyẹn ṣùgbọ́n nǹkan táwọn àwọn àfóò ti kò lé lórí tipẹ́tipẹ́ nì kẹwàá lè kẹ́ẹ̀kan mọ kọ̀ndẹ́mù àwọn èèyàn ká sọ pé káwọn èèyàn dákẹ́ nítorí kíni níta màá lọ tọ́jú ẹ̀ pamọ́ torí pé ń sọ̀rọ̀ ni wallahi alazim bí Sheikh Bin Baz ń bẹ ní Nàìjíríà ń bí bí Sheikh Al-Albani ń bẹ ní Nàìjíríà ń bí báyìí wọ́n lè sọ fáwọn èèyàn kan gbẹnu dákẹ́ ká máa ti sọ tá bá lọ sínú al-Awsat kí n tiẹ̀ tó tẹ̀síwájú ẹgbà wá mi wá lórí ọ̀rọ̀ yìí náà èyí tí kí ni ọgbà wá lórí the same ọ̀rọ̀ yìí tó ní min ghairi khawfin wala matar min ghairi khawfin wala matar so ìyẹn náà wà bó ti ẹ̀jẹ́ pé in tó common o ní min ghairi khawfin wala safar aw fi ghairi khawfin wala safar ìyẹn ni in tó common إليه عن حبيب بن أبي ثابت عن سعيد بن جبير سعيد بن جبير بكنا شو مالات تاينسي كوكينشي أبو زبير المكي لا تي حبيب بن أبي ثابت عن سعيد بن جبير عن ابن عباس
رضي الله عنه قال جمع رسول الله صلى الله عليه وسلم بين الظهر والعصر أنا بشجامو لان الظهر العصر والمغرب والعشاء بالمدينة أتي مغرب أتشاء مدينة في غير خوف ولا مطر في غير خوف ولا مطر كسي خوف كسي مطر تطمس كتي خوف باوا ليش مطر أن ليش جامو تي مطر باوا ولا شكيني ولا شي جامو أشما كومنت لوري حديث يني وفي حديث وكيع قال قلت لابن عباس أني مواصف في ابن عباس لما فعل ذلك كليتو في شيء قال كي لا يحرج أمته نتركوا بأقوام وأمة رسنو حرج وفي حديث أبي معاوية إنه حديث أبي معاوية دوري كلا لابن عباس وصفوا كني ابن عباس ما أراد إلى ذلك كيلو فكبان بيه قال أراد أن لا يحرج أمته كما كو أمة رسنو حرج سليني في غير خوف ولا مطر تتما سبيتي خوف بعد مطر باوا وليش جامو بين الظهر والعصر والمغرب والعشاء so ọ̀rọ̀ pé Imam Maliki wọ́n sọ wí pé uro dhalika kana fi matar ráyí wọn nìyẹn so riwaya fi ghairi khawfin wala matar náà wà tí Abi ibn Abi Thabit tó gbà wá láti ọ̀dọ̀ Sa'id bin Jubair tí Sa'id bin Jubair gbà láti kíni láti ọ̀dọ̀ Abdullah bin Abbas radiyallahu anhuma nam ko wá lọ síbi nǹkan tí Ibn al-Mundhir tí wọ́n sọ nítorí àsìkò kí n gbé láti bí in tó so mọ́ in tí mo kà tán sí wa qalat ta'ifatun wọ́n ní àwọn kan àwọn gúrùpù kan ní àwọn àfáàsọ pé aljamu bayna as-salatain fil hadar mubah ká ṣe jamu láàrin ìrun méjì tá bá ń bẹ ní inú ìlú mubah tí ó tọ́ ni àti stars lórí àjò wa in lam takun illatun tí ó bá tiẹ̀ sí illa kan qal لأن الأخبار قد ثبتت عن رسول الله صلى الله عليه وسلم torí pé àwọn ìró that is àwọn ahadith orin látọ̀rọ̀ Ànábì sallallahu alaihi wasallam annahu jama'a bayna as-salatayn bil Madina ipò ṣe jámù láàrin ìrun méjì Madina wa lam yathbut an an-nabi sallallahu alaihi wasallam annahu jama'a baynahuma fil matar kò rin lẹ̀ pé Ànábì sallallahu alaihi wasallam ṣe jámù nínú òjò walau kana dhalika fi halil matar tó bá ṣe pé nínú òjò Ànábì sallallahu alaihi wasallam ṣe jámù yẹn ni la uddiya ilayna dhalik wọ́n bá sọ fún wa ipò ṣe jámù nínú kíni nítorí òjò wọ́n ṣe jámù nítorí kíni òjò wọ́n bá sọ fún wa kama uddiya ilayna jam'uhu bayna salatayn gẹ́gẹ́ bí wọ́n ṣe narrate wa kó ṣe jámù láàrin wọn méjì bal qad thabata ibn Abbas ar-rawi ó látọ̀dọ̀ Ibn Abbas yẹ kóhun ló gbé ẹgbà wá lè hadithi jamu bayna as-salatayn fil hadar tó gba hadithi jamu láàrin ìrun méjì ní hadar wa lamma su'ila batan bẹ̀rẹ̀ lima fa'ala dhalik nítorí kí ló fi ṣe qala arada alla yuhrija ahadan min ummati kò fẹ́ kó haraj bá kankan náà umma rẹ̀ thumma qad ruwina ma'a dhalika Ibn Abbas bákanáà àti gbà wá látọ̀dọ̀ Abdullah ibn Abbas nafiya al-illati allati tawahamaha ba'du an-nas illa tí àwọn kan tán rò pé òní that is illa tí Imam Maliki tí wọ́n tán rò pé òní àbí in tí Ayub Sikhtiyani sọ tó pé bí a nínú òjò ni so wọ́n ní àti gbà wá that is hadith tí mo kà tán sí gbá Nabi sallallahu alaihi wasallam ṣe jamu láàrin zuri àti asri maghrib àti isha fi ghairi khawfin wala matar kò sí matar. That is hadithi kini Habib bin Abi Thabit látọ̀dọ̀ Sa'id bin Jubair látọ̀dọ̀ Abdullah bin Abbas radiyallahu anhuma so fi ghayri khawfin wala matar so that is what to fẹ́ tu sí matar kò bí a torí matar ni Abdullah bin Abbas wọ́n láti gbà látọ̀dọ̀ rẹ̀ tó sọ pé fi ghayri khawfin wala matar kò ṣe torí matar lànà fi ṣe jamu
so ìwà tó wá sọ pé a lè ṣe jámù láàrin Maghrib àti Isha kò ní sí nǹkan kan tó máa kún lẹ̀ mọ́ ju pé kí ni irú atharu pa Abdullahi bin Umar ni ó ṣe jámù láàrin Maghrib àti Isha tí àwọn pẹ̀lú àwọn umara tán bá ṣe jámù eléyìí fíìlù lélẹ́yìí wa hadha la yadullu ala adami jawaz al-jam'i bayna adh-dhuhr wal-'asr fi al-matar. The fact pé wọ́n ṣe yẹn láàrin Maghrib àti Isha nítorí òjò kò túmọ̀ sí wípé tán bá ṣe láàrin Zuhr àti Asr ó rọ́ǹgì, kò túmọ̀ sí. So fíìlù lélẹ́yìí ìgbà tó bá ṣe pé fíìlù Ànábì sallallahu alaihi wasallam ni àwọn èèyàn wọ́n fún ní ujúbù gbogbo ọ̀nà dàtí sí gbogbo ìgbà. So bó wà ní fíìlù àwọn sàábé ni àbí fíìlù àwọn umara bó ni ó ṣe jẹ́ pé òkè òun nìkan eléyìn nìkan torí pé wọ́n ṣe jámù bayna al-Maghrib wal Isha, so ó túmọ̀ sí pé wọ́n lè ṣe láàrin Zuhr àti Asr ni nítorí òjò tó ṣe pé ẹni tó gba hadithi wa gangan sọ pé arada alla yuhrija ummatahu. So eléyìí ó jọrọ Ibn al-Mundhir. So wọ́n mú hadithi tí a kà wá torí àsìkò, wọ́n mú hadithi yẹn, hadithi tí mo kà tán sí tó wà ní Sahih Muslim wọ́n mú wá. Qala Abu Bakr ibn al-Mundhir wọ́n ní fa in takallama mutakallimun fi hadithi Habib, tí èèyàn kan bá sọ wípé hadithi Habib ibn Abi Thabit ni tó bá ládìífì yẹn ní iṣu wa qala la yasihhu, tó bá ní kò ṣe kí ni kò lálàáfíà yàní al-matar ipe kan fi matar sọ pé tó correct ni fi ghairi khawfin wala safar, ipe fi ghairi khawfin wala matar yoko qila a sọ fún pé qad thabata min hadithi Abi Zubair, ó ti rinlẹ̀ níbi hadith Abu Zubair an Sa'id bin Jubair an Ibn Abbas láti ọ̀dọ̀ Sa'id bin Jubair láti ọ̀dọ̀ Abdullah bin Abbas qawluhu ọ̀rọ̀ rẹ̀ tó sọ pé lamma qila la ìgbà tán sọ fún pé lima fa'ala dhalik torí kí ló fi ṣe qala arada an la yuhrija ahada min ummati, láti má kó àwọn kankanú àwọn umma rẹ̀ sínú haraj. So ìyẹn ni ó general tawsi àyẹn ti wà. ولو كان ثم مطر من أجله جمع بينهما رسول الله صلى الله عليه وسلم ذكره ابن عباس. tó bá ṣe pé torí òjò ni ló fi ṣe jámù ni Ibn Abbas ò bá ṣe kíni kò wá mention hina su'il an as-sabab alladhi lahu jam'a baynahuma, bàtán bèèrè rẹ̀ ń pa sábàbí tánàbí fi ṣe jámù ni falamma lam yadhkuruhu, ìgbà tí ó ti dárúkọ ẹ̀ ni wa akhbara bi annahu arada an la yuhrija ummata, in tó sọ ní pé kò fẹ́ kó umma rẹ̀ sínú haraj, dalla ala anna jam'ahu kana fi ghairi halil matar, ó ń tọ́ka sí pé jámù tánàbí ṣe kò ń ṣe torí òjò gẹ́gẹ́ bó ṣe rí lẹ́yìn bí hadith Habib ibn Abi Thabit yẹn. tó bá sọ pé hadith Habib ibn Abi Thabit yẹn ni kò lálàáfíà, kan ní kò lálàáfíà, ẹni tó kúkú gba ọ̀rọ̀ wá ọ̀rọ̀ jámù arada la yuhrija ummatahu ni tó sọ ń gbà tán béèrè lọ rẹ̀ pé kí ni reason. So haraju rẹ̀ ni ó fẹ́. So tí yẹn bá ṣe jámù ní nítorí òjò fún Maghrib àti Isha, haraju lè wà ní ọ̀sán náà. ṣùgbọ́n kẹ́ tú wípé nǹkan ẹni hadith yẹn ní nítorí mọ́tọ́rù ni gẹ́gẹ́ bí Imam Malik sọ, kẹ́ wá restrict ẹ̀ sí mọ́tọ́rù títí alẹ́. So ìtí Imam Malik gẹ́gẹ́ sọ sínú mọ́ àtọ́ rẹ̀ wípé uro annahu kana fi mọ́tọ́r ẹ ti gé. tẹwàá sọ wípé ẹ̀yìn tí ó ń bẹnu àmùdáwọ́nà àbí kẹ́kọ̀ọ́ kàríyà rẹ̀, so kàríyà ó ti ń sìn kò túmọ̀ sí pé kí ni pé haramu bí gẹ́gẹ́ bí Abul Walid al-Baji náà ṣe sọ nínú Muntaqa. So pé Imam Malik kàríyà pé wọ́n gba nǹkan mi wà lọ́rọ̀ Imam Malik ni. So ṣùgbọ́n tá bá túlẹ̀ níbi arada alla yuhrija ummata, ó túmọ̀ sí pé anything tó lè fa haraju tó bá ṣẹlẹ̀ ní ó lè ṣe jámù. tàbárẹ̀ wo jámù tí Ibn Abbas ṣe ìgbà tó ń ṣe lecture fáwọn èèyàn lẹ́yìn irun asri ni ó ṣe lecture yẹn títí tí kíni Maghrib fi wọlé, títí tí kíni ishtabakat nujum. So àwọn èèyàn sọ pé kíni as-salah ó ní lahu malak atu'allimuni bi sunnah, ìfẹ́ kọ́ mi sunnah ni.
ó mú wá so kò ń ṣe torí òjò ní Ibn Abbas fi ṣe jámù ni kò ń ṣe torí òjò ní Ibn Abbas fi ṣe kí ló fi ṣe jámù so gẹ́gẹ́ bí kíni bó ṣe claim bí atharu yẹn Abdullah ibn Umar dẹ̀ ní a máa ṣe jámù pẹ̀lú àwọn umara tán bá jama'a bain al-maghrib wal isha fil matar ìyẹn ni kò ṣe náà fi òpin ṣe lè ṣe haraju lè wà lọ́sàn náà so Ibn al-Munzir ó ní Abdullah ibn Abbas ní kò mention rẹ̀ wa akhbar bi annahu arada an la yuhrija ummata dalla anna jam'ahu kana fi ghairi hal al-matar ó tọ́ka sí pé kíni jamu tó ṣe kò ń ṣe gbà tó jùn rọ̀ wa ghayru jaiz dafu yakin ibn Abbas ma hudurihi bi shakki Malik ó ní yakin ibn Abbas sure ó ní arada an la yuhrija ummata ó ní àwa lè gbà certainty Abdullah ibn Abbas tó là mọ́lẹ̀ pé arada an la yuhrija ummata ká wá gbà dànù pẹ̀lú shakki Malik uro annahu kana fi matar mo rò pé nítorí òjò ni nígbà tí àwọn èèyàn Malik ó tún wá ṣe kíni tí wọ́n restricted àwọn èèyàn Malik tí wọ́n restricted ní àwọn bá tún restricted sí kíni òjò Maghrib àti Isha òjò tó bá rọ̀ láàrin Maghrib àti Isha wọ́n àtẹni tó ní tó gbàdí ìfì wá gẹ́gẹ́ ní arada an la yuhrija ummata so tó túmọ̀ sí pé ọ̀rọ̀ Ayyub Sikhtiyani tó ní la'allahu fi laylatin matira opinion ni bákan náà èyí tí Abu Sha'atha àti Amr ibn Dinar sọ nípa pé ajjala al-asra wa akhara adh-dhuhr wa ajjala al-isha wa akhara al-maghrib opinion náà ni arada an la yuhrija ummatahu ó ṣe kíni ó kó gbogbo àwọn nǹkan yẹn sínú ni فإن قال قائل فإن ابن عمر وغيره مما ذكرنا تيا كما سوف ابن عمر أتوانينا مما ذكرنا وتداركوي قد جمعوا في حال المطر وشجموا نبات جمره قيل إن ثبتت الرخصة في الجمع بين الصلاتين جمع بينهما للمطر وللريح والظلمة ولغير ذلك من الأعراض وصار العلة so kò ń ṣe torí mọ́tàrù nìkan tá bá fi lè sọ pé lè ṣe jámù ní láàrin sọ̀láàtù méjì so a lè ṣe jámù nítorí mọ́tàrù nítorí ríhù atẹ́gùn nítorí zulma nítorí òkùnkùn wàlìgẹ́rí dhalika min al-a'raj àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nú àwọn nǹkan tó lè jẹ́ reason wasari ilal àti àwọn ilal tó kó àwọn reasons tó kú ni wa ahaqqu an-nas bi an yuqbala bi an يقبل ما قال ابن عباس بغير شك من جعل قول ابن عباس لما ذكر أن النبي صلى الله عليه وسلم نهى عن بيع طعام حتى يقبضه ẹni tó yẹ kó gbájú ọ̀rọ̀ Ibn Abbas olẹ́ni tó ṣe gbígbà tí Ibn Abbas sọ wípé Ànábì sallallahu alaihi wasallam ní ká má ta oúnjẹ àyàfi tí a bá tó gbà qala Ibn Abbas wa hasibu kulla shay'in mithla Abdullah Ibn Abbas ní mo rò pé kò ń ṣe oúnjẹ nìkan gbogbo nǹkan ni ó lẹ́yìn tó wá fi lè gba eléyìí hujjatun bana ala al-masail tó ṣe pé ó mọ lórí masail faman ista'mala shakka ibn Abbas wa bana ala al-masail ẹni tó bá fi lè gba ṣakku Abdullah ibn Abbas ni tó wá ṣe kíni tó lò gẹ́gẹ́ bí ẹ̀rí gẹ́gẹ́ bọ́pọ̀lọpọ̀ àfáà ṣe bí wọ́n ṣe lọ وامتنع أن يقبل بقيته لما خبر أن النبي صلى الله عليه وسلم أراد أن لا يحرجه لما خبر أن النبي صلى الله عليه وسلم أراد أن لا يحرج أمته بعيد من الإنصاف فنتيو بانيني ياتي certainty Abdullah bin Abbas كوبا يكبي anything تي حراج باتي وا لين لي في جامع بين الصلاتين كوبا يه but any يكبا ولا أحسب كل شيء إلا مثل الطعام أنا بني إما تاونجة láti oúnjẹ tí wọ́n ti ṣe oúnjẹ tí wọ́n wọ́n ẹ má ta
ọ̀ǹtí tẹ́ ẹ bá tó gbà ìgbà ilẹ̀ tún lè tún ta ọ̀rọ̀ wà lórí yẹn náà. So Abdullahi bin Abbas wá ní kò ń ṣe oúnjẹ nìkan, mo rò pé ó bá nǹkan yòókù náà wí gbogbo àwọn tá a bá ń ta pé tá a bá ra nǹkan lọ́wọ́ èèyàn ká mọ́ ti ta fẹ́ lómi ọ̀ǹtí tá a bá tó gbà lọ́wọ́ ẹni tí ara lọ́wọ́ rẹ̀, that is that particular thing. Kò ń ṣe bẹ́ẹ̀ usalamu là ń sọ nsìn, bẹ́ẹ̀ usalamu wasfu láta ìròyìn láta, ṣùgbọ́n eléyìí sìn ata àìnù tó ṣe pé àìnù àwọn agbóhùn tí ìṣọ́ pé ṣé ẹnìyàn ó deliver tí ata, that is that particular thing tara lọ́dọ̀ ẹnìyàn gangan. So kí ni Ibn Mundhir tẹ́ láti sọ báyìí pé opinion Ibn Abbas ọ̀pọ̀lọpọ̀ àwọn afá gbà wọlé. So why tó ṣe yí pé òkè certainty rẹ̀ wọn ò ní gbà, wọn ṣe ní gba certainty rẹ̀. So eléyìí jẹ́ ọ̀rọ̀ Ibn al-Mundhir ń bí báyìí. So before ẹ mo ní kí n sáré ka ibẹ̀ yẹn náà, so ká tó bá padà sẹ́yìn àwọn nǹkan tí Al-Imam Shafi'i sọ̀rọ̀ ń pẹ́ ọ̀nà sọ̀rọ̀ ń parẹ́. So àwọn ìjọ dhikru jami bayna salatin fil hadar thabitun an Rasulillah sallallahu alaihi wasallam annahu qala amani Jibril inda al-bayt marratayn. So ọmọ yawani, so awani fakhtalafa al-ilm fil jami bayna salatin fil hadar, ẹnu àwọn afa ẹnu àwọn olùmọ̀ọ́kọ́ lórí kashijamu ní hadar wa fil hali allati yajuzu an yujma'a baynahuma fil hadar, kini situation condition tí wọ́n lè fi ṣe jamu nínú ìlú tí ó sì lórí àjò. قالت طائفة فقالت طائفة àwọn kan sọ يجمع بين المغرب والعشاء في الليلة المطيرة, wọ́n ṣe jamu láàrin maghrib àti isha ní òru tó jọba ní alẹ́ tó jọba rọ̀. ولا يجمع بين الظهر والعصر في حال المطر, wọ́n ní ṣe jamu láàrin zuhr àti asri tó jọba rọ̀. هذا قول مالك, eléyìí ni ọ̀rọ̀ Imam Malik gabashin bẹnu al-Mudawwana. قال مالك ويجمع بينهما, Malik sọ pé wọ́n ṣe kí ni combination ìrun méjì وإن لم يكن مطر, tí ó bá sí matar idha kana qinan wa dhulma, tó wá ṣe pé ó jẹ́ bí pé kí ní ń bẹ ẹrọ̀fọ̀ tí ó lágbára bákan náà wa dhulma àti òkùnkùn. Wa kana Ahmad bin Hanbal wa Ishaq bin Rahway, Ahmad bin Hanbal àti Ishaq bin Rahway yarayani al-jam'a bayna al-maghrib wal-isha fi laylatin matira, àwọn náà sọ yí pé kí ni a lè ṣe jamu láàrin maghrib àti isha tó jọba rọ̀. وممن رأى أن يجمع بين المغرب والعشاء في حال المطر عبد الله بن عمر بن الخطاب, lára wọn tó ń rí pé a lè ṣe jamu láàrin maghrib àti isha في حال المطر tó jọba rọ̀ ní Abdullah bin Umar. So lẹ́yìn wọn mú atharu yẹn wá ní ipe Abdullah bin Umar idha kanat layla matira, tí jọba rọ̀ ní òru, that is ní alẹ́, كانت أمراؤهم يصلون المغرب ويصلون العشاء قبل أن يغيب الشفق ويصلي معهم ابن عمر لا يعيب ذلك. So Abdullah bin Umar a máa kírun pẹ̀lú wọn tí wọ́n bá kírun tán ṣe jámọ́ láàrin maghrib àti isha, kò kí ń takò nǹkan yẹn, bẹ́ẹ̀ ni kò kí ń bẹnu àtẹ́lù. وفعل ذلك أبان بن عثمان, أبان وعثمان ناشلي وعروة بن زبير أتي عروة بن زبير وسعيد المسيب أتي سعيد المسيب وأبو بكر بن عبد الرحمن بن الحارث بن هشام وأبو سلمة بن عبد الرحمن ومروان بن الحكم وعمر بن عبد العزيز. وقالت طائفة يجمع بين الظهر والعصر, كان سكون شجام لاني زورة عصر وبين المغرب والعشاء, بكنا المغرب والعشاء في حال المطر تيو جبارو إذا جمع بينهما والمطر قائم, تما شجامو لا أنا ميجي تدرشين روح, ولا يجمع بين الصلاتين إلا في حال المطر, سواني شجامو يفتو جبان روح. هكذا قال الشافعي وأبو ثور, إلي نتي إمام الشافعي سو أتي أبو ثور. نعم دكتور تانسوي منا وكنا ونابلا إنور متنتسوا وكنا ونابلا أسين Imam Shafi'i tó àti ka umu wọn fún wa, òun náà ni Ibn Mundhir tó fi rin ilẹ̀ yìí, position Imam Shafi'i ni, position Abu Thawr ni. Sọ́kàwà sọ pé àwọn àfá yẹn ṣe mistake ni,
tí wọ́n bá kan ra sọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ kò bá dáa ṣùgbọ́n àwọn kan náà jókòó síwájú wa tó ṣe pé wọ́n ń gbọ́ wa wallahi lazim in tó máa ń dùn àwọn eléyìí o àwọn kan náà jókòó síwájú wa bí bàtà ń chájì àwọn ènìyàn against àwọn tó mú position tó khalafa àti tiwa òun ní nǹkan tí dókítà ń ṣe ẹ sọ position yín kẹ lọ ẹni tí ó bá gbà kó gbà ṣùgbọ́n kan tẹ́ mọ̀ pé mas'ala khilafiyya shihadiyya ni ẹ lè kókó lórí ẹ̀ àwọn èèyàn ó wò torí pé kí ni ẹ jẹ́ dókítà wọ́n fojú kéré gbogbo àwọn tó kù fojú kéré àwọn àfáà àgbààgbà wallahi hadha khata'un kabir. وقال الوليد بن مسلم سألت الأوزاعية أما جمع بين الصلاتين والمغرب والإشاء في ليلة المطيرة وقال المدينة يجمعون بينهما. الوليد بن مسلم مبيلا أوزاعي نقبع وتنشجام لاني يرمجي مغرب إشاء تجبارو ونيا وراء مدينة منشي ولم يزل من قبلنا يصلون كل صلاة في وقتها شو ما تنشوا جواني قالوا أمان كيرون لاسكوين. قال وسألت الليث بن سعد وسعيد بن عبد العزيز فقال مثل ذلك وكان عمر بن عبد العزيز يرى الجمع بين صلاتين في حال الريح والظلمة وكان مالك يرى أن يجمع بينهما في حال تين وظلمة. so ọ̀rọ̀ Ibn al-Munzir òun ilé ìtàkà yìí náà tàbáwà wo ọ̀rọ̀ yìí sí a rí pé àti kò tàfà kankan náà ọmọ àṣírò Sheikh Al-Albani Sheikh Bin Baz Sheikh Ibn Uthaymin àti bẹ́ẹ̀ lọ àwọn àfáàgbà mẹ́ta tó ṣe yí pé kò sí ẹni tó bá lóun ṣe sàlàfíyà ní àsìkò táwà yìí nìyí àwọn àfáàgbà mẹ́tẹ̀ẹ̀ta yìí ni ẹni tó ní wéètì ni wọn position wọn nìyí náà position àwọn àfáà yìí nìyí àtàwọn míì tó pọ̀ jantirẹ́rẹ́ tá a dárúkọ ni nínú àwọn tán ṣíwájú wọn náà Ibn Taymiyyah ni àti bẹ́ẹ̀ lọ. So nísìn ká jòkún wájú àwọn èèyàn ká fẹnu tẹ́ńbẹ́lẹ́ kíní ẹ̀ká lálà sí àwọn tó ń ṣe ní táwọn tí wọ́n kéwú tó má gbà á ní kò yẹ kẹ́ni tí nǹkan yé tójú ẹ̀dẹ̀ tó tíra kó dákẹ́ lórí irú nǹkan bẹ́ẹ̀ tíyàn bá dákẹ́ lórí ẹ̀ ní wàláhì èèyàn ṣe jàǹbá fún mọ́ wàláhì èèyàn ṣe jàǹbá fún mọ́ tí wọ́n bá dákẹ́ lórí ẹ̀ ní. mo sọ lẹ́ẹ̀kan ni mo ní Sheikh Al-Albani Sheikh Bin Baz Ibn Uthaymin Muhammad bin Ibrahim Sheikh Al-Haydan àti bẹ́ẹ̀ wọ́n lè sọrú nǹkan bẹ́ẹ̀ kan lè kókó lórí rẹ̀ báyẹn ni wọ́n sọ títí wọn ni àwọn nǹkan tó ń bá súnnà jà tó ń bá wa fínra láwùjọ ó ju ká máa ránrú àwọn iṣu kéékèèké báyìí lọ a tún wá sọ nǹkan tí ó tún bí wàhálà láàrin wa nǹkan tí ó yẹ kó bí wàhálà láàrin wa ó tún wá jẹ́ nǹkan tó ṣe pé àwọn àgbà fàtàlà respect lágbàáyé lóní súnnà lóde òní position wọn nìyẹn gbogbo wọn pátápátá kulluhum yarawna láti sàwọn tí mo dárúkọ àtàn ó bá ń pè yarawna al-jam'a bayna adh-dhuhri wal-'asr lil-matar gbogbo àwọn tá a sọ yìí mo kí fún wọn ni so kí èèyàn kan wá sọ yí pé wọn láìkan máa tako èèyàn kan ó láṣẹ ní tapẹni tó ń sọ tẹ́ni ìyẹn ò bá tí ẹni yẹn náà ò ṣe kí ni àwọn náà ò rí nǹkan tó burú bí káwọn máa sọ̀rọ̀ jàùjàù sáwọn èèyàn tàdé mọ̀ pé nǹkan tó ń sọ ní tó ṣe pé ẹ̀rí rẹ̀ lè mọ́ kún náà lọ títí ní tó ń sọ nǹkan tó lè mọ́ lẹ́rìí ńgbà míì ni àwọn adákẹ́ ṣáàsọpá Nábì ló ń sọ̀rọ̀ ní àyíbáwò kò sáyè fún nǹkan bẹ́ẹ̀ ò nínú sàlàfíà ni kò sáyè fún nǹkan bẹ́ẹ̀ nínú sàlàfíà so kọ́lọ́mà subhanahu wa ta'ala kí ó ṣàánú wa subhanaka lahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.